Kí gan ni ẹ̀ṣẹ̀ tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí ṣẹ̀ Afẹ́ Babalọ́lá tí adájọ́ fi sí ẹ̀wọ̀n? Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkìtì ti pàṣẹ kí wọ́n fi ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí sí ẹ̀wọ̀n títí di ìgbà tí ìgbẹ́jọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án yóò tẹ̀síwájú. Ohun tí a gbọ́ ni wípé Afẹ́ Babalọ́lá kọ ìwé ẹ̀sùn aláwáí 23 tako Fárótìmí nínú èyí tí ó ti fẹ̀sùn kàn án pé ó ba òun lórúkọ jẹ́ àti pẹ̀lú èròǹgbà rẹ̀ láti dá ìpayà sí ọkàn aráàlú àti láti dá ìlú rú. Ìwé ilé-ẹjọ́ ṣàfihàn pé àárín Fárótìmí àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Samson Ọ̀ṣun ni ẹjọ́ náà wà. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kan Fárótìmí ni pé ó kọ ìwé kan tí àkórí rẹ̀ ń jẹ́ Nigeria and its Criminal Justice System. Nínú èyí tó ti fi ẹ̀sùn kan Babalọ́lá pé òun ló ba ètò ìdájọ́ Nàìjíríà jẹ́ lọ́nà àti gba ìdájọ́ tó ń fẹ́ fún àwọn oníbàárà rẹ̀. Ìwé ẹjọ́ náà sọ pé afurasí ọ̀hún mọ̀ pé irọ́ ni ohun tó wà nínú ìwé tó kọ, àmọ́ ó mọ̀ọ́mọ̀ gbé ìwé náà síta. Ẹ̀sùn míì tí wọ́n fi kan Fárótìmí ni pé ó kọ ohun tó lè ba orúkọ Afẹ́ Babalọ́lá jẹ́ nínú ìwé rẹ̀ ọ̀hún. Ìwé ẹ̀sùn náà ní Fárótìmí tàpá sí abala òfin 373 ìwà ọ̀daràn Nàìjíríà tí ìjìyà rẹ̀ sì wà ní abala 375 ìwé òfin kan náà. Ẹ̀wẹ̀, ṣáájú ni Fárótìmí ti kọ́kọ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti sọ pé àwọn kan ń wá òun kiri láti jí òun gbé àti pé tí ẹnikẹ́ni bá gbàgbọ́ pé òun ṣẹ̀wọ̀n kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gba ilé ẹjọ́ lọ nítorí aráàlú tó ń tẹ̀lé òfin lòun. Inú oṣù kọkànlá ọdún 2024 ni Fárótìmí gbé ìwé náà jáde, Nigeria and its Criminal Justice System. Inú ìwé náà ló ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ kan tó wà lágbègbè Etí Ọ̀sà nílùú Èkó, èyí tí àwọn òṣìṣẹ́ Afẹ́ Babalọ́lá ṣe ẹjọ́ rẹ̀ tí wọ́n sì borí. Ìwé náà tún sọ nípa àwọn ẹjọ́ kan tí Fárótìmí gbàgbọ́ pé ẹ̀ka ètò ìdájọ́ Nàìjíríà kò ṣe dáadáa lórí rẹ̀. Kí n tó mọ̀ tẹ̀síwájú, ẹ jẹ́ n kọ́kọ́ sọ irú èèyàn tí Délé Fárótìmí jẹ́ àti Afẹ́ Babalọ́lá. Afẹ́ Babalọ́lá ni àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò. Òun ni ẹni tí ó ní fásitì Afẹ́ Babalọ́lá tó kalẹ̀ sí ìlú Adó Èkìtì àti Afẹ́ Babalọ́lá Chamber. Ó lé ní 300 agbẹjọ́rò tó ti gba abẹ́ ìtọ́ni rẹ̀ kọjá ní Nàìjíríà. Ẹni ọdún 95 ni ọkùnrin ọ̀hún. Agbẹjọ́rò ni Fárótìmí náà, òǹkọ̀wé àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní pẹ̀lú. Ọdún 1999 ni wọ́n fún un ní àṣẹ láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ ó fẹ̀yìntì lọ́dún 2018. Láti ìgbà tó ti wà ní fásitì LASU nílùú Èkó ló ti ń jà fitafita fún àtúnṣe Nàìjíríà àti ìgbáyégbádùn aráàlú. Lára àwọn ìwé míì tó ti kọ ni Do Not Die in Their War lọ́dún 2023. Ó wà lára àwọn tó ń ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ní ọjọ́ 7 oṣù kejìlá ọdún 2024 tá a wà yìí ní ìròyìn kan gbòde kan tí àkọlé rẹ̀ sì sọ wípé mo fẹ́ kí Fárótìmí fi ìdí ẹ̀sùn tó fi kàn mí múlẹ̀. Afẹ́ Babalọ́lá ló sọ bẹ́ẹ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Adó Èkìtì. Olóyè Babalọ́lá, ẹni tí adarí ìgbìmọ̀ olùpẹ̀jọ́ rẹ̀ Ọ̀gbẹ́ni Owóṣeni Àjàyí ṣojú rẹ̀, ó rọ àwọn ọmọ Nàìjíríà láti wá òdodo
àti òtítọ́ kí wọ́n tó máa gbè lẹ́yìn Fárótìmí. Ṣé kò yẹ kí Afẹ́ Babalọ́lá jà fún òtítọ́ àti òdodo lórí ẹ̀sùn tí Fárótìmí fi kàn án ni? Ṣé Fárótìmí nìkan ló nílò ìdájọ́ òtítọ́ àti òdodo ni? Tí ọ̀gbẹ́ni Fárótìmí bá lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé òtítọ́ ni gbogbo àwọn ẹ̀sùn tí ó fi kan olóyè nínú ìwé rẹ̀ yìí, yóò gba òmìnira lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Títí di ìgbà yẹn, ẹ jẹ́ kí ilé ẹjọ́ yanjú ọ̀rọ̀ náà. Ọ̀gbẹ́ni Owóṣeni ló sọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀, ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2024, ilé ẹjọ́ gíga tó ń jókòó nílùú Adó-Èkìtì ti gba béèlì agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí. Fárótìmí ni wọ́n fún ní béèlì ní òwúrọ̀ ọjọ́ Ajé pẹ̀lú owó tó tó $50 mílíọ̀nù pẹ̀lú onídùúró. Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Africa Action Congress (AAC) nínú ètò ìdìbò ọdún 2023, Ọmọyẹlé Sowore ló kéde èyí lójú òpó ayélujára lọ́jọ́ Ajé. Àti borí ìpele àkọ́kọ́, Délé Fárótìmí ti gba béèlì pẹ̀lú $50 mílíọ̀nù pẹ̀lú onídùúró tó ní ilé. Kò pẹ́ lẹ́yìn èyí ni ìròyìn míì náà tún padà lu ojú ayélujára wípé ilé ẹjọ́ kọ̀ láti gba béèlì Délé Fárótìmí. Wọ́n sún ìgbẹ́jọ́ sí 20 oṣù kejìlá. Ilé ẹjọ́ ti wọ́gi lé ẹ̀bẹ̀ fún béèlì tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ òǹkọ̀wé amòfin Délé Fárótìmí gbé ka iwájú rẹ̀ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí àgbà amòfin ààrẹ Afẹ́ Babalọ́lá pè é. Lẹ́yìn wákàtí bíi 3.5 tí ìgbẹ́jọ́ náà fi wáyé ní ilé-ẹjọ́ májísírèètì kan ní ìlú Adó-Èkìtì tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Ìṣẹ́gun. Adájọ́ májísírèètì tó gbọ́ ẹjọ́ náà ní kò tilẹ̀ sí ààyè béèlì fún Délé Fárótìmí báyìí. Ó wá sún ìgbẹ́jọ́ náà sí 20 oṣù kejìlá. Adájọ́ májísírèètì Àbáyọ̀mí Adéọ̀sùn tó gbọ́ ẹjọ́ náà pàṣẹ kí wọ́n dá Fárótìmí padà sínú àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n títí di ìgbà tí wọn yóò fi gbé ìdájọ́ kalẹ̀ lórí bóyá kí olùjẹ́jọ́ náà máa tilé wá jẹ́jọ́. Ìrìnàjò Adébáyọ̀ Òjó láti ìlú Ọ̀gọ̀tún Èkìtì ni mo mú wá fún yín lénìí. Ẹni tí àṣìṣe àwọn ọlọ́pàá àti adájọ́ sọ di èrò ẹ̀wọ̀n tí wọ́n sì dá ẹjọ́ ikú fún. Ọpẹ́lọpẹ́ Fáyọ̀ṣe tí kò buwọ́ lu ìwé ìgbẹ́jọ́ náà. Adébáyọ̀ tó ń ṣiṣẹ́ oko alágbàṣe fi rán ara rẹ̀ nílé ìwé títí tó fi kàwé dé ilé ìwé gíga. Owó ilé ìwé pólì ló ń wá tó fi kó sọ́wọ́ àwọn agbófinró lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Ó ní wọ́n ní òun digunjalè pẹ̀lú àwọn èèyàn kan láti ja Ọmọládé Yẹmí lólè, èyí tó sọ ọ́ di èrò SARS. Adébáyọ̀ Òjó ní láti Ìlàwẹ̀ Èkìtì lọ sí ọgbà SARS ní Adó Èkìtì kó tó di èrò Maximum Prison ní Èkó ní ìrìn àjò yìí. Ó ní ọdún 2003 ni òun ti kó sí kó tó bọ́ ní ọdún 2019. 2005 ni wọ́n dájọ́ ikú fún mi, ṣùgbọ́n gómìnà Fáyọ̀ṣe ní òun kò lè buwọ́ lu ìwé ikú ẹlòmíì. Tómọlé Akínbánjí tó jẹ́ ọ̀rẹ́ Òjó sọ̀rọ̀ ilẹ̀kùn fún oníròyìn lórí ìṣẹ̀lẹ̀ àrìnfẹsẹ̀sìn yìí. Òjó ṣàlàyé bí ó ṣe kàwé padà láti JS3 pẹ̀lú ìrànlọ́wọ́ Cottage of Hope Institute nínú ọgbà ẹ̀wọ̀n tó fi kàwé gboyè jáde nínú criminology ní National Open University. Orí yẹ̀yẹ̀ ní mògùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀.